Agege bread. My agege bread. Agege bread in America. Again, family. Mo pẹ́ kí n tó jí. Ojú wa ń pa mí. Mo pẹ́ kí n tó jí. Waalaikum salam. Waalaikum salam. Ọlọ́run fún wa borí wọn ẹ wò má bínú mo pẹ́ kí n tó jí ni torí mo pẹ́ kí n tó sùn pẹ̀lú máa wá fi jí láàárọ̀ ìtàìmù ti lọ ibi díẹ̀ ń pa mí ẹ̀rọ mọ̀ pé ó kún náà máa fi ń gbé síta ẹ dákun ẹ fún mi ìṣẹ́jú méjì díẹ̀ sùn ẹ dákun bismillah. Agege bread. Agege bread. Agege bread. Enter. Oyum.
níbẹ̀ ni ọlọ́run ní ilé-ìgbìmọ̀ tàwọn òjíṣẹ́. Wa alaikum salam gbogbo ẹ̀tẹ́ kí mo dá lóhùn ẹ má bínú gbogbo ẹ̀tẹ́ salam gbogbo mo dáhùn salamu fún ẹ má bínú. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àkú ọdún akúlè dùn ànífọdún ilé iṣẹ́ àṣemọ gbogbo àwọn tó wà ní àjọ ọlọ́ba aṣọ wọn lọ́ba aṣọ wọn bọ̀ ọlọ́run ti ṣọ́ wọn lọ́ba wa dá wọn padà láìta láìfíà. Àwa tá à ń gbóǹgbé àjì náà ọlọ́run mọ́tẹ́lá ṣe fún wa lórí tó ń bọ̀. Àwọn tọ́lọ́wọ̀n ọ̀kadà lọ́dún yìí ọlọ́run má pa wọ́n ó tó lọ́dún tó ń bọ̀ ọlọ́run bá wa dẹ́mi wọn sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo ń kí o ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Cousin Aremu wa alaikum salam gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bọ́lá you are welcome. YK Yekini wa alaikum salam. Wa alaikum salam, wa alaikum salam. Wa alaikum salam. Shittu, Olamilekan. Wa alaikum salam. Wa alaikum salam. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. هذا تكون له من قد يزون بنسيرا وعلانية بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. يحييكم بالتحية والسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Adúpẹ́ f'Olúwa ọba àtọ́pẹ́ yẹ. Adúpẹ́ f'Olúwa ọba àtọ́pẹ́ yẹ. Tó kà wá kún ẹrú ẹ̀ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà láéláé. Gbogbo tó bá jẹ́ mùsùlùmí òdodo ohun tó gbọ́dọ̀ máa kọ nìyẹn láàárọ̀ tó bá ti jí. Máa sọ wípé àdúpẹ́ f'Olúwa. Faith Miami, you are welcome. Ọba àtọ́pẹ́ yẹ.
adúpẹ́ f'Olúwa ọba àtọ́pẹ́ yẹ tó kà wá kún ẹrú ẹ̀ tó mọ̀nà kó má ṣì wá lọ́nà láéláé. Wàláì ohun Ọlọ́run ló fi wá mọ̀nà ká máa wá bẹ̀ kó má ṣì wá lọ́nà, torí pé ṣẹ́tí rí àwọn tó ń ṣìnà yẹn tí wọ́n ní Islam sú àwọn, Ọlọ́run ló ṣì wọ́n lọ́nà. Ọlọ́run ò dẹ̀ ẹnìkan ò dẹ̀ lè fẹ́ ẹnìkan mọ̀nà. Man yahdillahu fahuwal muhtadi. Gbogbo ẹni tọ́lọ́run bá ní kó mọ̀nà ló máa mọ̀nà. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣì lọ́nà kó lè mọ̀nà. Àdémọ̀dẹ̀fẹ́ ká lọ mọ kíní kan pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ kan, ó ní ẹ̀ máa rí èèyàn a máa ṣiṣẹ́ ọmọ àlìjánnà bọ̀, ó ní wàyà mọ́lẹ̀ ha mọ́lẹ̀ àlìjánnà yóò máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ àlìjánnà, a wá kú ìgúnpá kan àsìkò díẹ̀ tó máa fi wà àlìjánnà. Ó ní wà kíní kan àlẹ́ kìtàbù àkọọ́lẹ̀ yóò bá gbá wájú ẹ̀kọ́lá, wàyà mọ́lẹ̀ ha mọ́lẹ̀ àlì náà rẹ̀ yóò padà máa wá ṣe bí ọmọ náà, wàyà di olùwà yóò padà wá jọ ọmọ náà. Bákan náà èèyàn lè méjì máa ṣiṣẹ́ ọmọ náà bọ̀, tó bá kù díẹ̀ tó máa ṣíwọ́ ọṣẹ́, Ọlọ́run bá yí padà bírí, yóò bá bẹ̀rẹ̀ sí ní wọ ọmọ àlìjánnà, yóò bá bẹ̀rẹ̀ sí ní kírun, fàyà di olùwà yóò padà wọnú náà. Ó túmọ̀ sí wípé Ọlọ́run ti mọ gbogbo nǹkan bó ṣe máa rí, ṣùgbọ́n kíní kan mo fẹ́ ká lọ mọ̀ ní wípé Ọlọ́run lọ́ba tó mọ gbogbo nǹkan. Allahu muqaddara, Allahu muqaddara wan nasu musabbabi. Ànábì ló sọ bẹ́ẹ̀, Ànábì ní pé Ọlọ́run lọ́ba tí máa ń kádàrá gbogbo nǹkan o bó ṣe máa rí nìyẹn o. Àmọ́ wan nas, Ọlọ́run máa lo àwọn èèyàn ní onísábàbí láti fi ṣorí ibú. Ló fi já sí wípé welcome jare brother mi Miami, ló fi já sí wípé fídíò ọ̀rọ̀ tí mo sọ ní ìjọ Monday, àwọn èèyàn pè mí gan, àwọn èèyàn kí mi kú iṣẹ́, kódà àwọn tó tún ní làákàyè tó tún ní òye tí a tún lè ràn pọ̀ ní bàbá ọgbọ́n, wọ́n kí mi pé ọ̀kan lọ́mọ ọ̀rọ̀ tó sọ yẹn òdodo ni, nípa bí Ọlọ́run ṣe lo aṣaitọ́ni zaman, àdàjáàlì zaman, ìnáwó Saidi Shittu. Ọlọ́run ṣe lò ní sábàbí láti gba ẹbọ láàyè láàrin àwọn mùsùlùmí, àti láti tọ́lọ́run lò ní sábàbí pé àsìkò táwọn èèyàn kú, táwọn èèyàn àná, táwọn èèyàn declare pé àwọn ò ṣe ìsìláàmù mọ́, gẹ́gẹ́ bí àná yìí sọ fún wa pé gbogbo ẹni tó bá ṣe sábàbí ẹnìkan wọnú ìsìláàmù, Ànábì ní pé gbogbo ẹni tó bá ṣe sábàbí ẹnìkan wọnú ìsìláàmù, Ànábì ní pé a san ládàá ẹni tí ó lọ bá wọn jagun wúdù. Ó tún ọ̀kẹ́ tó bá wọn jagun wúdù láṣà kàfi ọmọ àlìjánnà ní adélé aṣọ, you are welcome. Ṣùgbọ́n tó bá ṣe sábàbí ẹni tí èèyàn kan fi kúrò nínú ìsìláàmù, Ànábì ní pé kó lọ palẹ̀ mọ́ ibi tó bá wọn kó lọ gbé àpótí ẹ̀sìn nínú ọgbà inú náà Jahannama, kò ní wà ní tó máa rí ojú rere Ọlọ́run. Faliya a'udhu billahi ala dhalik. Kọlọ́run kó là wá kúrò nírú aburú báyìí. Ẹ rí wípé mo play àwọn fídíò kan tí mo tún wá padà tún fídíò yẹn play lánàá, tí mo mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ yẹn wá nípa bí àwọn mùsùlùmí tí wọ́n lọ darapọ̀ mọ́ Yorùbá nation
tí ọ̀pọ̀lọpọ̀ wọn di ẹni tí ó ń fi Islam lẹ̀. Mo rí lady kan tó ń fẹ́ máa defend pé irọ́ o ká fi ọmọ Adéyẹmọ lẹ̀ o, pé Yorùbá nation ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé àtòbìnrin tó sọ̀rọ̀ yẹn àtọ̀pọ̀lọpọ̀ ọrú wọn bẹ́ẹ̀ mo fẹ́ fi àǹfààní lẹ̀ léni kí wọ́n pè wọlé wípé ibo lẹ ti mọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo fi gbogbo ẹnu sọ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho èèyàn tọ́lọ́run ti dá lóhùn tó ti lórúkọ nú ayé táwọn èèyàn mọ̀ ní Ìbàdàn ni, àmọ́ kò kọjá Ìbàdàn, kò dẹ̀ kọjá Nàìjíríà. Ohun tó padà wá dé orí mídíà tó dórí mídíà kò sẹ́ni tó yẹ sábàbí tó kọjá Saidi Shittu. Inú mi dẹ̀ dùn pé àfáà Amúfọ́lọ́runṣọ́ Àfisọ̀wúlọ̀ ó lè yẹ lẹ́nu pé mo pa àfáà Amúfọ́lọ́runṣọ́ láàfáà wa lára àṣòro táwa mùsùlùmí máa ń ní nìyẹn. Àfáà Amúfọ́lọ́runṣọ́ mùsùlùmí dẹ̀ ń lọ́dọ̀ tèmi, mi ò dẹ̀ rí gẹ́gẹ́ bí aláburú, so that gbogbo tó bá dẹ̀ ti mọ kéwú tó mójú tó kéwú àáfàá lọ́dọ̀ tèmi. Ẹni tí ò bá kéwú lè pè láàfáà wájú mi. Inú mi dùn pé àfáà Amúfọ́lọ́runṣọ́ náà ọ̀rọ̀ tí mo sọ lórí fídíò yẹn àwọn náà padà wo fídíò yẹn, wọ́n wá kí mi kú ṣe ọpọlọ wípé àwọn gbà lóòótọ́ pé bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn, ṣùgbọ́n kọ́lọ́hún kó sún àwọn lẹ́sùn àníyàn táwọn fi ń ṣe ìgbà náà, torí àníyàn ẹ̀sìn làwọn lérò báwọn fi ń ṣe, kò yé àwọn ẹ̀sìn làwọn fẹ́ protect. Àwọn ò mọ̀ wípé aláburú náà àfáà Amúfọ́lọ́runṣọ́, wọn ò mọ̀ pé aburú wà nínú ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n lẹ́yìn tó padà wá rí bó ṣe rí kọlọ́run má ṣàlàyé sọ ní kọ̀ọ̀kan wá lẹ́sàn dáadáa. Ajáwa Riscott Oyèwùnmí ọlọ́mọ mi wà pẹ̀lú ẹ máa retí mi ní UK láìpẹ́. Ajáwa Riscott pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run máa retí mi ní UK. Mo kọ́ fẹ́ lọ Canada náà, fẹ́ lọ gba award kan ní Canada pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run, fẹ́ lọ gba award kan ní Canada ní weekend yìí ni o, fẹ́ lọ gba award kan ní Canada. Upper Awon tó tún bọ̀ mo ti fẹ́ lọ gba award mi ní Ghana níbi ọ̀rọ̀ yìí náà ni o. Kàtó bá wá no voice kẹ ẹgbọ́n no voice ta ló ní no voice ẹ tó ní no voice ẹ ṣe ní bá mi block ẹ báyìí. Kàtó bá wá no voice kẹ voice wà bẹ́ẹ̀ náà, so that Jenila wa you are welcome. So that ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ní láti máa dáadáa máa bẹ́ kíyàn náà gbọ́dọ̀ máa ń ṣe dáadáa fún àfáà Amúfọ́lọ́runṣọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, mo play fídíò kan lánàá, mo wá mú àwọn evidence wá lórí àwọn fídíò yẹn. Later làwọn kan wá pè mí sákèésí pé fídíò yẹn ò sọ̀rọ̀ mọ́ ní láti 36 minutes. Wọ́n ní fídíò yẹn ò sọ̀rọ̀, and the video is about 40 something minutes. Mo wá padà wá lọ repost ẹ̀ sórí, mo wá padà tuntun post, mo tún pé kò sọ̀rọ̀ náà. Mo kí ló lè fà tí òfin ní sọ̀rọ̀ mi understand bóyá tó ní kíní app tí mo fi miss yìí àwọn fídíò àti tí mo bá ti fi app tí mo ń lo yẹn miss fídíò tí fídíò bá fi lè kọjá 30 minutes ó máa ń ṣe bẹ́ẹ̀ nígbà míì. Mo padà wá lọ post ẹ̀ sórí YouTube mi, Emir Adébárè Ọ̀kanlọ́mọ lórúkọ YouTube mi. Fún ọ tó bá ti follow mi tó ti subscribe, lọ subscribe sórí YouTube. Èmi ò fi gbowó, mi gbowó lórí ẹ̀ rí o, mi gbowó lórí ẹ̀ rí. Kò dẹ̀ sí ohun tó burú kíyàn bá ń gbowó lórí ẹ̀, kò sí ohun tó burú o. Kódà kíyàn monetize page kó máa gbowó lórí ẹ̀, ẹ má ṣì mí gbọ́, kò sí ohun tó burú ń bẹ o. Torí àsìkò kan nìyàn ń lò lórí pé ẹ̀yin ń gbádùn ẹ̀.
Today, anything bad when you won't lose friend tí ó bá monetize like me. Because hours take my vision lọ́wọ́lọ́wọ́ ni mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn kan dẹ̀ enjoy me and then me lose iṣẹ́ tẹ́ kí mi máa ṣe lọ́wọ́. So that tí wọ́n bá wá monetize page yẹ nílùú èyìnbó tó bá ń gbó kò sínú tó burú jù ńbẹ̀. But èmi mi mọ YouTube mi understand the kini monetization. And the Facebook mi gbára lọ ṣòṣèlú náà ti yọ monetization kó ń bẹ̀. Ṣùgbọ́n ìbùkún Ọlọ́run ló mú ní là láì fi wàhálà sí but kí ni star mi ṣì wà ń bẹ̀ star mi ti wà ń bẹ̀ tí bá rí èèyàn tó bá fún mi star màá gbà tábàdé mi ìdẹ̀lẹ̀ máa tọrọ máa dẹ́ fún mi tọ̀ ṣùgbọ́n Ọlọ́run lọ́ba tó ń sọ̀rọ̀ ẹlẹ́sàn ìtọ́lọ́run ti ẹ̀ ṣe fún mi lóore lórí mídíà yìí wàláì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ibi tá a ti ń sọ̀rọ̀ yìí lórí mídíà náà nìyẹn kan ti wò mí sùsùn gbọ́ kán lọ́mọ́ gbogbo tẹ́ bá fẹ́ lọ ẹ̀jẹ̀ máa jẹ́ kí n gbọ́ mo ṣetán láti máa ṣe ìrànlọ́wọ́ àti máa fly yín kọ́ ló má jàrá mi sọ nínú ẹlẹ́sàn dáadáa kọ́ ló má da ilé àtọ̀nù ẹ̀rú kọ́ ló má daṣẹ́ wọn rú so that ibi tí mo wá ń lọ lẹ́nu ni pé tẹ́ bá fẹ́ complete fídíò yẹn ẹ lọ sórí YouTube mi Emir Adébárí Ọ̀kanlọ́mọ ẹ lọ subscribe sórí ẹ tẹ button notification yẹn ẹ máa rí tí a bá ń ju àwọn fídíòs bẹ́ẹ̀ mo kí brother mi Maruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tó ń gbé inú rédíò dún yànmùyànmùyàn àwọn ògo tiwa lẹ́gbàá nìyẹn inú rédíò léni àwọn ògo tiwa nìyẹn kọlọmọṣẹlá bá mi wà pẹ̀lú yín aláhàlá wàlá quwwata illa billahil azim. mo ń bọ̀ UK lẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ mo ń bọ̀ UK láìpẹ́ mo ń bọ̀ UK so that kọ́rọ̀ bá pọ̀ àwọn aburú tí Saidi ti ṣe fún Islam òun láti sọ yẹn òun náà dẹ̀ mọ̀ tábúrò òun ṣe fún Islam ṣùgbọ́n mo dúró ibi tí mo parí fídíò yẹn sí mo ṣe dúró lórí ẹ̀ gẹ́gẹ́ bí àmọ́ àti mo gba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé tó bá fẹ́ rán ìrànṣẹ́ kan lọ rán ẹlòmíì tí Saidi bá continue láti máa advertise olóyè Sunday Ìgbòho lórí Islam program lórí Islam platform mo tún sọ tó bá ń jáde ní gbogbo ìgbà tó bá ń tọ́pìkì tó ń jáde máa jáde tẹ̀lé mo lè máa debunking tó bá ń sọ òkè lọ́lọ́ máa ń pa ó dẹ̀ máa manipulate ni gbogbo tó bá dẹ̀ sọ máa sọ̀rọ̀ tó máa against ọ̀rọ̀ yẹn dẹ̀ máa pọ́lọ́ fún ọlọ́pọ̀lọ́ jura wa lọ so that it's better kó lóye Sunday Igboho kó rán ẹlòmíì kí yẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ pe Mr. Wisdom ṣàkíyèsí kan. Mr. Wisdom, you know I'm always respect you on my page. I'm never disrespect you. But ìjà sí pé bí èmi ṣe jẹ́ àbúrò fún lóye Sunday Igboho wọn náà jẹ́ àbúrò fèmí náà. But I respect your talent. Ṣòtìrí ọmọbìnrin tí ò ń lò ọmọbìnrin tó ń lò yẹn tí ò ń lò tó náà wà ní Mushin yẹn tí ọmọbìnrin yẹn bá tún continue lẹ́yìn eléyìí tó bá tún continue ìwọ fún ara ẹ ló fẹ́ jẹ́ kí wàhálà yẹn bẹ̀rẹ̀ padà tí wọ́n kí mi ò ní dá ọmọbìnrin yẹn lóhùn inú kí n dóbìnrin lóhùn ìwọ ló fẹ́ kí wàhálà yẹn bẹ̀rẹ̀ padà so that tí o bá fẹ́ kí wàhálà yẹn bẹ̀rẹ̀ padà jẹ́ ká tó continue ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ sáré yanjú kí tó lọ síbi ọ̀rọ̀ àṣírí gangan tí mo fẹ́ sọ fún gbogbo mùsùlùmí àgbáyé. Mo ní fídíò ọmọbìnrin Yorùbáwùyí ẹ jẹ́ n dárúkọ yẹn gẹ́gẹ́ bí mo yẹ sọ Ọlọ́run bá tó ń fìyàn mọ̀nà ẹni tó lọ́n bá dẹ̀ pé òun ò ṣe tán kò tó lè ṣì lọ́nà. Èmi dẹ̀ nígbàgbọ́ pé ìsìláàmù yìí òun nìkan lẹ̀sìn tọ́lọ́ máa tẹ́wọ́ gbà. Àwọn ẹ̀sìn kan ti wá kọ́bílà Islam síwájú Islam tẹ́ pé lẹ́yìn ìgbà tí Islam ti dé Ọlọ́run ti Islam ó ti fi borí ẹ̀sìn yẹn. Bí ìjọba kan ṣe wà ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba Buhari là ń lò bí oṣù méjì sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ ń sìn ìjọba Tinubu ni. Bí ẹ máa sọ pé torí Buhari ti jẹ́ pírẹ́sídẹ́ǹtì rí tó wà ní irọ́ o gba Tinubu ní pírẹ́sídẹ́ǹtì o gba Tinubu Buhari ní pírẹ́sídẹ́ǹtì tó mọ̀ pé o fẹ́ lọ sẹ́wọ̀n nìyẹn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹ̀sìn tó ti wá síwájú Islam
ó pọ̀ tí mi ní dárúkọ ṣùgbọ́n ìsìláàmù òun ni òpin ẹ̀sìn tí ànábì mú wá fún wa. Ọlọ́run ti sọ nínú Kùránì nígbà kan pé tọ́lọ́run sọ fún Isa ibn Maryam ó ní wàá sí kọ́lá Isa ibn Maryam yába ó ní àyà yẹn sábà mi lórí. Ó wá ní pé Isa wá ń sọ̀rọ̀ kan pé ànábì kan ń bọ̀ isimu Amadu lẹ́yìn òun. Ó ní ànábì kan ń bọ̀ ó ní orúkọ ẹ̀ Amadu ní lẹ́yìn òun. Mo ń bọ̀ ètò mo wà lórí program màá pè padà mo wà lórí program màá pè padà. So that ẹni tó bá wọn ti àyà kó bá mi tá ẹ̀kọ́ àyà yẹn ẹ dákun. So that Islam nìkan ló kù lẹ́sìn tèmi mọ̀. Ṣùgbọ́n kíní kan ni mo gbọ́ nínú fídíò ọmọ yẹn tó sọ ni wípé ó ní àwọn àfáà kan wà. Ó ní àwọn àfáà yẹn ó ní wọ́n ń ṣe ìbàjẹ́, wọ́n ń bá àwọn obìnrin sùn, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwò, àwọn máa bẹ̀rẹ̀ sí ní tú àṣírí wọn. Èmi ò support àfáà oníbàjẹ́ o, mi ò support àfáà kó máa ṣe ìbàjẹ́. Mo dẹ̀ ti dúró lé lórí pé kò sí àfáà ẹlẹ́bọ ṣùgbọ́n àfáà oníjìbìtì pọ̀. Ẹ gbọ́ mi yé o, kò sí àfáà ẹlẹ́bọ ṣùgbọ́n àfáà oníjìbìtì pọ̀. Ó ní wàísí kọ́lá Isa ibn Maryam ya bani Israila inni rasulullahi ilaykum musaddiqan lima baynaya mina tawrata wa mubashiru bi rasulu min ba'di ismuhu Amadu. Ó ní falamma ja'ahum bil bayyinati qalu hadha zirun mubinu. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad, Ọlọ́run ní pé wàísí kọ́lá Isa ibn Maryam ẹ ṣe àfáà bá mi kọjá rẹ̀. Ó ní Isa ibn Maryam ó ní Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún pé wàísí kọ́lá Isa ibn Maryam ya bani Israila. Ó wá ń tó gbọmọ Israila. Ó ní inni rasulullahi ilaykum, èmi Isa ọmọ Maryam mo jẹ́ òjíṣẹ́ fún yín, musaddiqan lima bayna yadayya minat tawrata. Ó ní mo wá fi ilẹ̀ fún yín o, mo wá fi òdodo ilẹ̀ fún yín nínú tó wà nínú Tawrata. Wa mubashiru bi rasulu min ba'di ismuhu Ahmad. Ó ní wa mubashiru, mo wá tó wá fún yín ní ìró nípa kíni min ba'di wa mubashiru rasulu. Mo wá fún yín ní ìró ànábì kan min ba'di nígbà tí n bá lọ tán ismuhu Ahmadu. Orúkọ ànábì yẹn yóò máa jẹ́ Muhammadu, Ahmadu, yóò máa jẹ́ Ahmadu. Ó ní falamma ja'ahum bil bayyinati. Ó ní táwọn ànábì yẹn bá wá dé o tó dé pẹ̀lú òdodo. Ó ní qalu, àwọn èèyàn pariwo pé hadha zirun mubinu. Yóò ní qalu, àwọn èèyàn yóò máa pariwo hadha zirun mubinu. Gẹ́gẹ́ bọ́lá wọn ṣe sọ ẹ̀ náà ló ṣe wá rí ń sìn. Ànábì Muhammad ló máa fi ṣe khatimul anbiya ní ìtí ànábì Isa ti sọ tẹ́lẹ̀ fún wa. Ṣùgbọ́n bàtà ànábì wa Muhammad dé tó lọ, àwọn èèyàn tó bá yọ́ ní jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí ànábì, ẹ fi wọ́n lẹ̀. Kí mo sọ? Ẹ fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n kí nípa tí mo mọ̀ ní wípé tó bá dijọ́ náà, tó bá di ọjọ́ náà, tí kedere bá dẹkùn, Ọlọ́run ò ní sọ pé òun ò sọ fún yín. Bákan náà Ọlọ́run á máa tún béèrè lọ́wọ́ àfáà sáwọn àfáà ò jíṣẹ́ fún yín, àwọn àfáà náà wọn jíṣẹ́ fún yín, ṣùgbọ́n torí ìfẹ́ inú ló sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà di ẹni àánú, kọ́ ló má ṣe èmi àti yín lẹ́ni àánú. So that gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń bá bọ̀, ibi tí mo bọ́ ọ̀rọ̀ dé òun ni wípé ọmọbìnrin náà wá ń sọ̀rọ̀ àwọn àfáà. Gẹ́gẹ́ mo yé ń bá bọ̀, mo ní kò sáàfà ẹlẹ́bọ, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé àfà oníjìbìtì pọ̀, wọ́n pọ̀ gan o. Ó wá sọ̀rọ̀ kan pé òun máa tú àwọn àṣírí àwọn àfà tó ń bá àwọn èèyàn sùn. Ó wá kó ti ọ̀rọ̀ obìnrin kan, mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn rí, bọ̀ mo béèrè lọ́wọ́ obìnrin yẹn pé dárúkọ àfà náà, kò sọ. Ó ní àfáà kan wà, ó bá ọmọ sùn, ó tún bá ìyá sùn. Ó ní ló jẹ́ kí
obìnrin yẹn fi ìsìláàmù lẹ̀ ṣé tí àkọ́kọ́ kò sí ohun tó lè ṣẹlẹ̀ síyàn láyé yìí kò sí ohun tó lè ṣẹlẹ̀ síyàn kò tó níwújà kò tó lẹ́rìí láti fi ìsìláàmù lẹ̀ kò sí ohun tó lè ṣẹlẹ̀ kò tí ì tó lẹ́rìí láti fi ìsìláàmù lẹ̀ èèyàn tó bá ṣe aburú fún ẹ èèyàn tó bá ṣe àìdá fún ẹ tó bá jẹ́ àáfàá tó bá ní ẹ̀rí lọ́wọ́ gbé jáde ana ṣáàsùn èmi o mi ní support aláburú àáfàá lóyàn jìbìtì ni never mi ní support ẹ̀ mi ní never support ẹ̀ àáfàá fi ọ̀nà ó lóyàn ní jìbìtì owó ni mi ní support ẹ̀ àáfàá lóyàn ní jìbìtì ara ni mi ní support ẹ̀ torí pé mo mọ̀ dájú lóòótọ́ wípé lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ń lu jìbìtì owó àti jìbìtì ara lóòótọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ló já sí wípé ọ̀nà jálàbí ọ̀nà pé èèyàn ń wá ìwòsàn tó bá dọ́dọ̀ àwọn àáfàá mi náà fi ọgbọ́n bá sùn mo mọ̀ bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n ẹni tó bá mọrú àwọn àáfàá bẹ́ẹ̀ tó bá ní ẹ̀rí lọ́wọ́ má bú àṣírí àáfàá bẹ́ẹ̀ ẹ má rí ní rí pé bí ọ̀pọ̀lọpọ̀ ń support àwọn àáfàá aláburú never lára ohun tí ò yé àwọn alùsùn náà jàmá àtẹ́rẹ́ tó fi sọ mí dọ́ta nìyẹn nígbà tí Saidi ń tọ̀ wọ́n tó ń parọ́ fún wọn alùsùn náà lòun wọ́n wá rè pé ọ̀kan lọ́mọ ń support aburú never ẹ lè rí fídíò mi kan tí mo ń support aláburú mo dẹ̀ mọ̀ pé aláburú ní Saidi Shittu náà mo ti ń tako Saidi mo ń bọ̀ wá sọ̀rọ̀ kan fún yín kẹ́lì mọ̀ pé aláburú ní Saidi Shittu náà mo ṣe ń bọ̀ lórí yẹn so dà kí ni mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé tí àwọn obìnrin ẹ bá mọ àáfàá kan tó fọgbọ́n bá wọn sùn lójú ọ̀nà jálàbí ẹgbẹ́ orúkọ ẹ̀ jáde pẹ̀lú ẹ̀rí tó bá dájú bọ́lẹ̀ mọ̀ pé implication ni pé kí wọ́n parọ́ mọ́ yẹn kó má ní ẹ̀rí lọ́wọ́ o ẹ lọ mọ implication ẹ̀ tí wọ́n bá parọ́ mọ́ yẹn tó bá ní ẹ̀rí lọ́wọ́ ẹ lọ bèrè implication ẹ̀ o àmọ́ ìyàn ní support àáfàá aláburú ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣé wàá rí náà àwọn aburú tí mo mọ̀ pé Saidi ní lọ́wọ́ tí ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáhálù súnnà wal jamaa program mi ní jẹ́ púpọ̀ tó mú ṣe ní àwọn nǹkan tó fẹ́ nílé ní tó travel so that inú àwọn abúrú máa ń kọ́ Saidi ní lọ́wọ́ ni wípé Saidi náà mọ̀ dájú ṣáká wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń parọ́ mọ́ pé àfáà ẹlẹ́bọ ó mọ̀ pé wọn kì í ṣe bọ tó gbogbo àwọn àfáà tó lé bẹ́ẹ̀lì pẹ́lẹ́bọ ni wọn kò sí ìtólé proof wá pé òun ká ẹbọ mọ́ wọn lọ́wọ́ àtàmọ́tàmọ̀ ọ̀rọ̀ kan tí wọ́n sọ ló máa tú ìsì ọ̀rọ̀ yẹn ló máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ ẹbọ otherwise kò sẹ́ni tí ó mọ̀ pé ká sọ̀rọ̀ kò sẹ́ni tẹ́nu ò lè gbé àníyàn tíyàn bá fi ń sọ àti iṣẹ́ tíyàn bá ṣe la máa fi káàntì ẹ̀sẹ̀ lẹ́bọ àmọ́ òun máa wá tú ìsì ọ̀rọ̀ àwọn èèyàn pé ẹlẹ́bọ ni wọ́n ẹni tó lè wo ṣé wàá dámọ̀ títí pẹ́lẹ́bọ ní ṣe kọ́ ádámọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn Saidi tí ò bá ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn wà kú ní kèfèrí torí pé gbogbo àwọn tí wọ́n rí láàfáà léde tí wọ́n gbà wọ́n pé láàfáà ni wọ́n ṣé wá ádámọ̀ ló yé wọn including ìmọ̀ràn ẹlẹ́yà tí wọ́n pé láàfáà ẹ̀ ṣé ádámọ̀ ló yé ìmọ̀ràn ẹlẹ́yà kò dẹ̀ sán kọ́bọ̀ ọjọ́ tó wà lékeu tó wá fẹ́ ká máa padà lọ́tọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ àfáà ìmọ̀ràn ẹlẹ́yà ní bú wọn ṣùgbọ́n a máa sọ àkíkọ́tù òdodo tó wà lára wọn so that Sheikh Adama ló yẹ àfáà ẹ̀ àwọn tí wọn wá ń ṣe ẹlẹ́bọ wà máa wá parọ́ mọ́ wọn otherwise àwọn àfáà kan wà lóòótọ́ pé o mọ̀ pé ní jìbìtì ni wọ́n àmọ́ àwọn tó mọ̀ lóní jìbìtì yìí Saidi kí ló padà dà wá àti wọn pọ̀ tó fi ń bò wọ́n láṣìírí èmi bí mo ṣe wà tí bá rà fún oníjìbìtì tó bá dájú pé nǹkan máa mẹ́jọ àfọ oníjìbìtì kan wá bá mi pé àáfàá kan lò òun oníjìbìtì kó dẹ̀ mú ẹ̀rí ẹ̀wà wà láàmì mi ìfẹ́ mọ́ bá àáfàá yẹn ṣe close mọ́ mi tó wà láì máa sọ ìdí eléyìí àwọn àáfàá tó wà mọ̀ lórí jìbìtì tí wọ́n bá wá rí wọn tó wá confirm oníjìbìtì wọn kí tó wá ń bò wọ́n láṣìírí
àpèjúwe lákọ́kọ́ ni àáfà aládò. O mọ̀ pé àáfà aládò oníjìbìtì làáfà aládò yẹn, ẹni tí wọ́n mọ̀ láàfà aládò yẹn, ó dẹ̀ ní ó náà rí ẹ̀ lọ́wọ́, kí ló ń bó àṣírí irú èèyàn bẹ́ẹ̀ yẹn fún? Èèyàn tí ó jóyàwó ẹ̀, tó pàyàwó ẹ̀, tó gúnyàwó ẹ̀, tó wá sọ fún wọn pé òun ti pàyàwó òun, tó ní pé òun ló sọ fún ẹ tó tún búra lé lórí, kí ló tó ń bó àṣírí irú èèyàn bẹ́ẹ̀? Kọ́là tó kọ́ sórí prógráàmù ẹ tó sọ pé wọ́n fi ẹsẹ̀ obìnrin tútù ṣe oògùn fóun, tó dẹ̀ ń búra, ó dẹ̀ ń sọ fún ẹniyẹn lórí fóònù lórí prógráàmù yẹn pé kó má dárúkọ ẹniyẹn, kó má jí dárúkọ ẹniyẹn, ó ti mọ ẹniyẹn, kí ló tó ní kó má dárúkọ ẹniyẹn? Saidi wáyé tó ń ṣe báyìí. Lára aburú tí wọ́n ṣe fún Islam nìyẹn. Níparí, ẹ jẹ́ wá sọ kíní kan fún yín, mo ṣe ń bọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ yẹn, mo kàn fẹ́ challenge Saidi lẹ́yìn kó lè mọ̀ kí mo ti mọ̀. Àwọn tí wọ́n mọ̀ pé ní jìbìtì ni wọ́n táṣìírí ẹ tú sí wọn lọ́wọ́, kí ló mú wọn tó ń padà wọ́n lọ fọlọ́pàá mú wọn náà? Ó máa lẹ́nu mo ṣe mọ̀. Ẹni tí wọ́n mọ̀ lórí jìbìtì yẹn Saidi Shittu mò ń bá wí o. Ẹni tí wọ́n ń pè lórí jìbìtì tí wọ́n àti Fùlàní lọ fọlọ́pàá mú, tó ní tó sọ̀rọ̀ àti Fùlàní dọ̀rẹ́, kò sí bẹ́ẹ̀ sí níjọ ṣọ̀rẹ́, tó ní Fùlàní mọ̀ pé ìrìn àjò Fùlàní ò bá tèmi mu, gbogbo ní mo fi bá Fùlàní ṣe, ó mọ̀ pé mi ò dàbí òun. Fùlàní mọ̀ pé mi ò dàbí òun, ó mọ̀ pé mo níṣẹ́ mi lọ́wọ́, kò dẹ̀ rí ọ̀nà kan báyìí tó lè fi sọ pé ọ̀kan lọ́mọ o, aburú kan dà wá pọ̀ rí lójú ọ̀nà jìbìtì, kò lè gbé wá. Ṣùgbọ́n Fùlàní lè mú wọ lọ́rẹ̀, wọ́n náà lè mú Fùlàní lọ́rẹ̀ torí pé ibi aburú ọ̀rọ̀ yìí jọra yín. Àfá àtẹwà mú ní èbúté mẹ́ta, lóòótọ́ lódodo mi support àfá yẹn o, mi support àfá yẹn o, òun náà ní lọ́wọ́ o. Ṣùgbọ́n gbà tẹ́ mú àfá yẹn ipò torí pé ó lu obìnrin kan ní jìbìtì ìlú èyìnbó, kí ló mú wọ́n máa béèrè owó lọ́wọ́ àfá yẹn? Tó bá pé lórí ire ní Saidi, ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn, mo fẹ́ kọ́kọ́ jáde kí wọ́n gbé àwọn ìlú ọ̀rọ̀ yẹn jáde. Kí ló mú ẹ máa béèrè owó lọ́wọ́ àfá yẹn? Ó dá fẹ́ni tí ò bá yé. Inú àwọn aburú Saidi mọ́ ní Saidi ń ṣe lórí Islam. Kí lè mọ̀ pé Saidi ń tán ayé ni, oníjìbìtì ni Saidi, mo ti máa ń gbé 419 gbogbo orí fọ́tò ẹ̀ gbogbo gbà. Bàbá ńlá kú oníjìbìtì, scammer burúkú ni Saidi Shittu. Òun ló máa sọ pé òun rí èèyàn kan tó lù èèyàn kan ní jìbìtì, tó bá kó ẹjọ́ yẹn wá bá, á wá pe àfáà yẹn lẹ́yìn, á wá sọ fáfá yẹn pé wọ́n ti mú ẹjọ́ wá bò òun o, ṣé kóun gbé ọ̀rọ̀ yẹn jáde àbúrẹ́dì àti corporate. Àfáà o ló máa gbóhùn Saidi tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ lòun ṣe nǹkan yẹn tí ò ní corporate pẹ̀lú ẹ̀. Ìhun tó fi mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mọ́lẹ̀ nìyẹn. Tẹ̀fí rí pé àfáà ilé tí ń bu tẹ́lẹ̀ kò bú mọ́, àfáà ilé tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀ mọ́. Iṣẹ́ wọn kan wọ́ ni. Ìhun tó fi mú gbogbo wọn mọ́lẹ̀ nìyẹn. Tẹ́fí àfáà kan tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò wá sọ̀rọ̀ ẹ̀ mọ́, àfáà kan ní irọ́ ni. Òun ló bí sábàbí, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ìkan nínú àwọn ọmọ oníláwà ní ọjọ́ kìíní àná tọ́lọ́pọ̀ lu jìbìtì Kùdùsì, pípọ́ lu èèyàn kan dìrì jìbìtì 3 million. Ṣé ẹ gbọ́dọ̀ yẹn mọ́lẹ́nu Saidi Shittu? Ṣé ẹ gbọ́ wọn? Ọwọ́ ti kan wọ́. Ìhun tó fẹ́ wọ́n ti fún. Ìhun tó fẹ́ wọ́n ti fún. Àbá Làbíbù Lágbàjì, àbá Làbíbù Lágbàjì, àfá mi làbá Làbíbù Lágbàjì ẹ sáyé àbá Làbíbù Lágbàjì àfá wa Ṣẹ̀kíyù, àbá Ọlọ́run bẹ tó ń sìn. Irú èrò tó wá ṣẹlẹ̀ sí àfá kan lébùté mẹ́ta yìí, tí Saidi mọ̀ pé àfá yìí o, èèyàn kan fẹjọ́ ẹ̀sùn pé ó lòun ní jìbìtì, ó ló lòun jìbìtì. Saidi wá pe ẹni yẹn àti Fùlàní wọ́n jọ dá ọgbọ́n, wọ́n yà létà wọ́n padà bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ bíìlì. Àfá yẹn sọ̀rọ̀ pé tó bá fẹ́ kó bá fẹ́ kọ́rọ̀ yìí kó di gbogbo ẹ̀, kó di kíní kan wàá san owó ni. Ọmọbìnrin yẹn náà, ọmọkùnrin yẹn náà wàá tán wọn, ó ní wọn lè sanwó kíní kan.
ká má fọ̀rọ̀ gùn wọ́n lọ fọlọ́pàá Saidi bàbá la bọ̀bọ́n ìpàdà lọ fọlọ́pàá mú Saidi ipò ń tẹ́tí òun lórí ọ̀rọ̀ owó kí ló tí ò sọ Saidi padà wá sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn jọ kan bọ̀bọ́ yẹn ló gbé wá jọ kan ó gbé bọ̀bọ́ yẹn wá pé bọ̀bọ́ yẹn máa ń ṣàdúrà bí àwọn kírísítẹ́nì báyìí ó tọ̀nà yíká báyìí ó wá ní àwọn fọlọ́pàá mú bọ̀bọ́ yẹn kí ló tí wọ́n náà ò sọ pé bọ̀bọ́ yẹn fọlọ́pàá mú ẹ Saidi a máa fẹ̀rọ ẹ lójú gan kí ló tó sọ pé bọ̀bọ́ yẹn náà fọlọ́pàá mú ẹ ṣe bí àwọn àna ẹ Àjàlá àtàwọn àfáàlù súnmọ́ kan ló wá gba béèlì ẹ wọ́n apaná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ so dákẹ́ lè mọ̀ pé bọ̀bọ́ yìí fún ma ó kàn fọpọlọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àlùsùn náà torí pé kọ́lọ́mọdé lọ́rọ̀ àwọn àlùsùn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùsùn náà ẹ má bínú o ẹ lérò pé ibi kí ọmọ kéwú nìkan náà pè ní mímọ̀ àwọn ọmọ kan wà lé pé àìnímọ̀ nípa social study ìhun tó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ mọ̀ kí Saidi kan fọpọlọ yín ṣeré ni ẹ wò ń sìn ẹ wo bóyá dání gbogbo ẹ̀yin àlùsùn náà wà jàmáà o lẹ́gbàá tó dá ní gbogbo àwọn mùsùlùmí ló tán ó kọ́ àyínra wa síra wa ó wá dá ní ẹ̀yìn àlùsùn náà rò ṣe ìbóyá nífẹ̀ẹ́ àwọn ìmọ̀ràn nílẹ̀ àti lọ́dún sẹ́yìn ẹ̀ ni Saidi kan fọpọlọ gbogbo yín ṣeré ni ó kàn fọpọlọ gbogbo yín ṣeré ni ó wá ti ná àwọn ọmọ ogun àwọn mọ̀rìtádọ̀ àwọn Ibrahim ní Malaysia gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọ́n jọ ń lu jìbìtì wọ́n jọ ń tún kódà bí wọ́n ní péjì gbogbo àwọn péjì wèrè kan tẹ máa ń rí àwọn gbogbo wọn iná jọ ní péjì wọ́n tún wá ní monetize péjì wọn tó ẹ̀mú tóun náà bá ń ṣe wọ́n ti lọ kọ́ọ̀tì ẹ̀ wọ́n lọ gbé sórí péjì míì ọ̀rọ̀ kan lọ́mọ wọ́n lọ gbé sórí péjì míì ọ̀rọ̀ afáàmùfọ́lọ́wọ́sọ wọ́n lọ gbé torí monetization wọ́n á fọpọlọ gbogbo yín ṣeré lórí mídíà tẹ́gbẹ́ bàbá ńlá kó 419 ni wọ́n bàbá ńlá kó ìyálà ìyá 419 èmi tí ń sọ ẹni tí bá lù jìbìtì ni kó jáde kó sọ. So that gbogbo wa ẹ jẹ́ ká lọ mọ̀ pé Saidi ní nǹkan àǹfààní tó wá ṣe fún Islam aburú wá ṣe fún Islam mo lè ṣèdúró lórí ọ̀rọ̀ tí mo gbọ́ lórí Sunday Igboho nímọ̀ràn kẹ́ mo lè kúrò lórí ọ̀rọ̀ ilé ẹ̀kan pé gbogbo àti Saidi bá ti wá sórí pílásọ̀mù mùsùlùmí tó bá ti wá polówó ṣéwó ẹ̀ tó bá ti wá polówó Sunday Igboho ńbẹ̀ màmá dá lóhùn níparí ìfẹ́ kó pọ̀ ju ìfẹ́ kó ju 1 hour lọ gbogbo ẹ̀yàn mọ̀ yà wá ní Islam ẹ lọ fura o àṣírí àwọn ẹlẹ́bọ tí mo fẹ́ kẹ́ lọ mọ̀ ní wípé àkọ́kọ́ mo sọ̀rọ̀ kan mo ní bọ́ọ̀ì kan tó ń pèrè ní ajígini àbí àjígini òṣàgígini kíní kan gini ó mú gbogbo wọn àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹlẹ́bọ ń sìn wọ́n ti pọ̀ lórí mídíà ẹ lọ fura o ẹ lọ fura o ọ̀nà tẹ́ máa gbà fura ni wípé wọ́n mẹ́fẹ́ máa lù yín ní jìbìtì ni o wọ́n fẹ́ máa lù yín ní jìbìtì ni o ṣẹ́tìrí ìjà tó ń bá àwọn àáfàá jà tẹ́lẹ̀ ẹ jẹ́ n sọ fún yín ìjà wípé àwọn àáfàá ni wọ́n ń gba gbogbo kọ́sítọ́mà àwọn àáfàá dẹ̀ ń ṣe oògùn fún wọn ṣe báwọn làwọn ní oògùn èmi ò sọpọ́tà alábáà tó ń ṣoògùn ipe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó níṣòro nílùú òyìnbó àwọn èèyàn tó wà lórí mídíà ọ̀pọ̀lọpọ̀ wọn àáfàá ni wọ́n lọ ń gbé bùkátà lọ bá nígbà tí Saidi Shittu dẹ̀ ti náà kí gbogbo àwọn àáfàá gbogbo eléyìí ẹlẹ́bọ ni o eléyìí ẹlẹ́bọ ni o tó dẹ̀ pé a dẹ̀ mọ̀ pé lóòótọ́ ìsìláàmù ọ̀nà ìwòsàn wà nínú Kùránì ọlọ́run ní nínà zílò mínàlì Kùránì máa wà ṣìfáà wà ráhàmàtò lil mu'minin ọlọ́run ní Kùránì tí mo sọ kalẹ̀ fún yín o máa wà ṣìfáà ìwòsàn bọ́m̀bẹ̀ wà ráhàmà ìkẹ́dẹ̀ ń bẹ́ẹ̀ lil mu'minina fẹ́ni tó bá ní ìgbàgbọ́ nú ẹni o ṣẹ́dẹ̀ lil mu'minina ẹni kò yẹ ká dúró àwọn èèyàn gbà o ìlànà ìwòsàn wà nínú Kùránì ṣùgbọ́n ọlọ́run sọ pé ẹni tó máa ní ìwòsàn lil mu'minina ẹni tó bá ní ìgbàgbọ́ ń bẹ ni o so ìwọ tó ń fi Kùránì bẹ lọ́hun fún tí ò bá ní ìgbàgbọ́ nínú Kùránì tí ẹ̀mí ẹ̀ ò dúró tán àdúrà ẹ̀ ò lè gbà mo máa ń sọ fáwọn ẹlòmíì pé wo bí tí ó tí kò sí bọ́ọ̀ṣe lè bẹ lọ́hun fún ẹ tó kọ́ máa lọ Mọ́kà lọ́dọọdún kọ́ máa lọ Mọ́kà lóṣooṣù nítorí ẹ
tí wọ́n gan ò bá ti ní ìgbàgbọ́ nínú àdúrà ò lè gbà, ó ń tanra ẹni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó wà ní òyìnbó ló já sí pé ó ń bẹ àáfàá ládùúrà lóòótọ́, ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó tún máa bá àwọn ẹlẹ́bọ míì dòwò pọ̀. tó bá ti ń bẹ́ ẹlẹ́bọ míì dòwò pọ̀ lọ́mọ wípé àdúrà tó ń ṣe fún ẹ ò lè gbà. àwọn ẹlẹ́bọ dẹ̀ máa tún ẹ pẹ̀lú pé kán gbé ẹ̀bù lé ẹ lọ́wọ́, kán gbọ́ṣẹ́ lé ẹ lọ́wọ́, kán gbédégbégúdè lé ẹ lọ́wọ́, kí gbogbo kìíní yẹn wọ́n fi ń ba kíndìnrín ẹ jẹ́ ni, wọ́n fi ń ba gbogbo àlàáfíà ẹ jẹ́ ni. so that wọ́n tún wá rí pé àwọn àáfàá àti gbàgbọ́ kọ́sítọ́mù àwọn tán lọ́ ṣe jáwèlè sí gbòòrò lọ́ yín tako gbogbo àwọn àáfàá. nísìn látara Yorùbá nation tó ti fọ́ọ̀lù báyìí, ẹ̀wọ̀n Yorùbá nation ti fọ́ọ̀lù. a lè fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó darapọ̀ mọ́ Yorùbá nation ló já sí pé wọ́n ti tán orí wọn, ọ̀pọ̀lọpọ̀ ni o. Brother Saka Adigbigbe, you are welcome. wọ́n ti tán ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá tó darapọ̀ mọ́ Yorùbá nation. Yorùbá nation ti wá fọ́ọ̀lù báyìí. ihun tó kù sí ni pé àwọn mùsùlùmí tó kù lórí mídíà ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní kó sínú ìgbèkùn láti máa tàn yín, láti máa gbowó lọ́wọ́ yín. lọ mọ̀ wípé ihun tó bá fi lè mú ẹ pé oníwó ṣe ìsìláàmù mọ́, ó fi ìsìláàmù lẹ̀. tó ti rí èmi ò ní sọ fún ẹ pé inú náà ló ń lọ o, ṣùgbọ́n lọ mọ̀ wípé àwọn tó fẹ́ lọ darapọ̀ mọ́ yẹn wọ́n fẹ́ lu ẹ̀ jìbìtì ni. wàláì àwọn tó fẹ́ lọ darapọ̀ mọ́ yẹn wọ́n fẹ́ lù ẹ̀ ní jìbìtì ni. èmi ò ní parọ́ fún yín dẹ̀ ní tọ́yàn, wọ́n fẹ́ lù ẹ̀ jìbìtì ni o. ló yẹ kí gbogbo ẹ̀yin àáfàá tẹ́ wà ní Yorùbá nation, gbogbo yín tẹ́ gbé kéwú ọbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run ló mọ bí ìgbàgbọ́ yín ṣe rí ń sìn o, ṣùgbọ́n Ọlọ́run ó padà béèrè lọ́wọ́ yín pé iṣẹ́ wo lẹ ṣe lára àwọn tó wà ń bẹ̀. Ọlọ́run ó bi yín o, Ọlọ́run ó bi yín o, Ọlọ́run á bi yín o. ṣé wàá rí gbogbo àwọn tó ń pariwo lórí mídíà, àwọn mú olè, àwọn ṣe kíní kan yẹn, gbogbo kíní yẹn irọ́ ni sàkámàjẹ́ ni o. mo sọ nínú program tí mo ṣe, mo ní ìkan tó gbẹ̀rẹ̀ ní ajígini bóun mú olè iná jáde, irọ́ náà ń pa o. ẹ wò àṣírí tó wà nínú tí olè tí wọ́n mú magical stone ni wọ́n ń lò, magical stone òun ni wọ́n ń lò. ó dùn mí bá Amẹ́ríkà ni mo wà, mo lérò pé yá mo lè rí kíní yẹn ni mi ì ríra. mo ti wá lọ àwọn store, àwọn tó ní tàwọn spiritual store kankan tí mo mọ̀ mi ò rí. kíní yẹn magical stone yẹn ó rí kékeré báyìí, ìgò kékeré ni, ìgò kékeré ni magical stone yẹn. òkúta kékeré máa ń wà nínú ẹ̀, máa wá ń fi kíní bí ọ́ìlì àbí ọ́ìlì báyìí sí. ṣé tó bá fi lè yọ ọ́ìlì yẹn, tó bá fi lè yọ òkúta yẹn white, tó bá fi lè fọ ọmọ wá fi sínú aṣọ báyìí, aṣọ kékeré báyìí, tó bá lè fi sínú aṣọ kékeré yẹn. ó dùn mí pé mi ò rí bí báyìí bá ṣe sample fún yín. tó bá lè fi ó máa ráìmù máṣọ ẹ̀yìn mọ̀ pé magical stone wà ń bẹ̀. ṣé tí wọ́n bá fi lè bu omi sí àbí tó bá bu ọtí sí ó máa laná. tó bá bu omi sí àbí tó bá bu ọtí sí ó máa laná. magical stone ni wọ́n ń lo, àṣírí tó wà ń bẹ̀ nìyẹn. mo wá magical stone yẹn lọ, mi ò rí ni, tani mo ríra mi bá ṣe live fún yín. magical stone ni wọ́n ń lò, wọ́n ń lù yín ní jìbìtì ni. ẹ sọ jí ṣòtìrí ìwọ tí o bá lè bẹ àwọn àáfàá ládùúrà kan bẹ́ẹ̀ lọ́hùn, ìlànà àdúrà wà nínú mùsùlùmí o. bákan náà ìlànà tí wọ́n lè fi dolówó dolọ́rọ̀ wà nínú mùsùlùmí. ànábì sọ pé alukurahani dínà láfàkìràbà dáwù, ọ̀rọ̀ wà nínú kurahani tí yóò ní padà dolóṣì mọ́. so that tí o bá lè bẹ àwọn àáfàá, tẹ́mi ò bá rọ́pọ̀ pẹ̀lú àwọn àáfàá, máa jókòó kó máa bẹ lọ́hùn fúnra ẹ̀. ṣojú tó bá fi lè mú ẹ kóònù mùsùlùmí pé ó fẹ́ lọ bá àwọn ẹlẹ́bọ wà láwọn àgbà ẹ̀, ọmọ àgbẹ̀ ọ̀dẹ̀ máa brainwash ẹ, ọmọ brainwash ẹ. tẹ́lẹ̀ gbogbo àwọn nísìn mo ń gbọ́ pé wọ́n ti dá àwọn gúrùpù kan lẹ̀ tẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa kó ẹ̀yin mùsùlùmí lọ sínú gúrùpù yẹn, wọ́n máa wá tán yìí, ní kó má ṣe ìsìláàmù o, má ṣe ìsìláàmù ẹ lọ, má ṣe ìsìláàmù ẹ lọ, ṣùgbọ́n kàn mọ̀ pé láti ṣoògùn kò sí wàhálà. wọ́n fẹ́ gbá ẹni o. ẹ lọ wise, ẹ lọ mọ̀ pé 419 pọ̀
nínú àwọn ọmọ kéékèèké àwọn babaláwo tẹ̀yìn rí lórí social media yẹn babaláko 419 ni wọ́n wàláì babaláko 419 ni wọ́n ó wà ní pásítọ̀ náà o ó wà ní àwọn àfáà náà o ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfáà lórí mídíà tẹ́ máa rí tó máa ń wọ gíní tó máa ń lo mọ́tò ńláńlá mo fi dá yín lójú bá 19 ni wọ́n ṣùgbọ́n 419 méjì ló wà láàrin àwọn aláàfáà uncut wà àìdú wà uncut òun náà máa ń gbé lọ sínú inú gbòòrò bákan náà gbogbo àwọn babaláwo yẹn uncut ni wọ́n àwọn babaláwo uncut làwọn confam uncut ni wọ́n máa gbé lọ sínú gbòòrò wọ́n máa fi ṣáìràn ẹ̀ wọ́n máa flash ẹ pẹ̀lú owó gbogbo kìíní yẹn kódà àwọn kan wà tí wọ́n ti ṣe uncut fi lẹ́ pé lójú wọn báyìí wọ́n pa èèyàn wọ́n pa èèyàn o wọ́n tàn ẹni o wọ́n fi dèṣẹ́ ẹni tó bá rí pé àwọn ti gbowó lọ́wọ́ ẹ tó bá rí pé wọ́n wá fẹ́ já iṣẹ́ wọn wọ́n wá gbé ẹ lọ sí final shine wọ́n á ní pé ètùtù owó táwọn fẹ́ ṣe fún ẹ yẹn o ọ̀n máa ní láti pé káwọn pa èèyàn fún ẹ lójú ẹ báyìí wọ́n máa dé ọ̀bẹ lẹ́ni ẹ lọ́rùn máa pa báyìí ẹni yẹn wọ́n pa o ẹran ni wọ́n pa o wàkọ́ rẹ̀ jẹ́ tẹ́jẹ́ máa jáde báyìí fóó tí wọ́n máa rẹ̀ bí wọ́n ti pa ẹni yẹn lóòótọ́ wọ́n fi dì ẹ́ mọ́lẹ̀ ni pé kí wọ́n náà lè máa rojọ́ síta pé wọ́n náà pààyàn wọ́n dì ẹ̀ ni o wọ́n dì ẹ̀ ni fún wọn náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn o fún wọn náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn o so that ẹ má yẹ kí wọ́n gba yín lórí mídíà ẹlẹ́mìí á lọ dúró sínú igbó á ní ìṣẹ̀ṣe làgbà kíní ká máa kọ́ ni wọ́n fẹ́ gbà yín ni o ẹ̀yin náà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí ń fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ ní tí ń fẹ́ gbà yín ní mọ̀rọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ni pé lásìkò tá a wà yìí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ mójútó lé yín o àbí ẹ jẹ́ ká mójútó lé wa ẹ jẹ́ ká mọ àwọn tí àwọn ọmọ wa ìyàwó wa máa bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká lè mọ prógámù tí àwọn ọmọ wa máa wò ìyàwó wa máa wò lórí mídíà àṣetán ní ṣe bonanza lọ́wọ́ báyìí àṣetán ó ń ṣe bonanza lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́ kó àwọn èèyàn kó nínú Islam o tó bá wá lajú tó bá rí ọmọ ẹ mú tó bá rí ìyàwó ẹ mú tó bá rọ́kọ ẹ mú má ní ọkàn ọmọ ò sọ fún ẹ o mo kí ayé lóyún bàbá ọgbọ́n bàbá làákàyè you are welcome my dear brother ẹ máa retí mi ní Canada mo kàn yín dára tán kò ní bàjẹ́ fún yín àpàdé so that oníjìbìtì ló pọ̀ lórí mídíà o tẹ́tírí àáfàá tó bá lọ bá tó bá ti yàtọ̀ ní pé ẹjẹ́ aṣàdúrà ni mo fi láìkì bàbá alágbára omi nìyẹn bàbá alágbára omi mo fi láìkì bàbá yẹn nìyẹn lájọ tó ti ń ṣe jálà bí ẹ̀ ó máa ń sọ fún yín pé ṣé ẹrí mi lé alágborí ẹrí mi lé eléwé ọmọ rí kùránù fi ń ṣe jálà bí tiwọn bẹ́ẹ̀ ni bàbá kí ó gba góòdì náà wàláì bẹ́ẹ̀ ni bàbá kí ó gba góòdì ó ò lè rí pé wọ́n wá gùn kankan fún ẹ kò dẹ̀ sí tó burú kíyàn ṣe àdúrà kó ṣe sàárà adélé àṣù kò ní bàjẹ́ fún yín kò sí tó pọ̀jù kó ṣe àdúrà kán lè ṣe sàárà ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yàn kọ́ ni kó pa ẹran ọ̀rọ̀ yàn kọ́ ṣùgbọ́n tó bá náwó ẹran náà kò sí tó burú kó fẹ́ràn ṣe sàárà tá a fa balẹ̀ tó bá ṣe àdúrà fẹ́ kò sí tó burú kó dùn àwọn àfáà nù ṣùgbọ́n tó bá ti lè mú àfáà tó ń gbé a máa ṣe tutù a máa ṣe bọ a máa ṣe gbá a máa ṣàwo jìbìtì ni o jìbìtì ni o pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ní báyìí àwọn ọ̀nà jìbìtì yẹn abẹ́ẹ̀ sí ní ẹ̀ńláìtì àwọn èèyàn anna àfáà pé ìní àrọ́fùtì ṣáàràn ó ní mo mọ̀ ń pa burú o ṣùgbọ́n mi ṣálá burú o mo mọ gbogbo ojú ọ̀nà uncut tọ́níṣẹ́ uncut ṣùgbọ́n mi ní bá wọn ṣe láyé so that uncut ó pọ̀ láàrin àfá pọ̀ láàrin àwọn babaláwo pọ̀ láàrin àwọn Christian but I do ló kéré I do òun ni pé kán ṣe àdúrà fún ẹ tọ́lọ́ má gbàdúrà ẹ kò ṣe sàárà àdúrà kò sí tó burú nínú yẹn o kò sí kí ni kò sí ohun tó burú nínú yẹn o
so that mo kàn fẹ́ jẹ́ kí wọ́n lọ mọ̀ pé gbogbo táwọn ẹlẹ́bọ yẹn ń ṣe ń sìn wọ́n fẹ́ lù yín ní jìbìtì ni o gbogbo àwọn kéékèèké yẹn mo ní àrídájú pé 99.9 àwọn babaláwo wà láìtàláì fún ọ̀nà ni wọ́n. Mo dẹ̀ rí àrídájú pé 50% àfà tó ń polówó jálàbí báyìí 419 ni. Bákan náà 80% àwọn pásítọ̀ àwọn yẹn àwọn ìtì international tẹ̀lé àwọn yẹn èyíbó náà fi gbá ẹ. So that ẹ̀yin ọjọ́ wà lórí mídíà ẹ lọ wake up. Ọ̀pọ̀ èèyàn ti ba ayé ẹ̀jẹ̀ tí ó lè sọ jáde. Ọ̀nà tó ti ẹlòmíì wọ́n ti lù ní jìbìtì pé kò lè sọ jáde. Wọ́n ti brainwash ẹlòmíì débi pé a ti sọ̀rọ̀ fẹ́ni tọ́jọ́ ń sùn tí wọ́n jọ ń jí adẹ́dì ṣòro fún. Mo fẹ́ kẹ́ lọ́mọ kí ni dájú pé iṣẹ́ tó bá tọwọ́ bọ̀yàn lọ́pọlọ tó bá brainwash ẹ ó ju oògùn lọ. Ẹlòmíì á ní pé wọ́n ṣe oògùn fún lágbájá wọ́n ní kó lọ send owó sí Nàìjíríà ó dẹ̀ ẹlòmíì á wà nílùú òyìnbó tó bá dẹ̀ tọwọ́ bọ̀ lọ́pọlọ ọkọ ẹ̀ ìyàwó ẹ̀ tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí kò ní sọ fún láàrin oṣù méjì oṣù mẹ́ta tó ní tọwọ́ bọ̀ lọ́pọlọ á dẹ̀ máa send owó sí Nàìjíríà a máa send owó sí Nàìjíríà sọ́dọ̀ babaláwo sọ́dọ̀ àfà kò dẹ̀ ní sọ fún tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí wọ́n tọwọ́ bọ̀ lọ́pọlọ ń brainwash ẹ̀ ó ju oògùn lọ. Òun náà ṣe fọ́pọ̀lọpọ̀ lórí mídíà sí iná o. Òun náà ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn lórí mídíà sí iná o. Táwọn tó wà lórí mídíà tó lè bóyá ìṣẹ̀ṣe kinní kan àwọn fẹ́ padà sí ìpínlẹ̀ nísìnyí tí Yorùbá nation ò ti bọ́ sí mọ́sìn ohun tó kù tó fẹ́ máa kọ́ sí ni pé ìṣẹ̀ṣe àwọn fẹ́ padà sí ìpínlẹ̀ bàbá ńlá kú bàbá àwọn. Ẹ dákun ẹ̀sìn wo ló ṣíwájú ẹ̀sìn mùsùlùmí? Ẹ dákun ṣé inú mùsùlùmí àti ìṣẹ̀ṣe wo ló ṣíwájú ara wọn? Yé jẹ́ ká yé tọ́ra wa. Àwọn tí ìfẹ́ bá bu wa ní pé Ọlọ́run ní ṣì wà lọ́nà o. Ọlọ́run ní ṣì wà lọ́nà o. Kí wọn náà má ṣì rẹ lọ́nà o. Kí wọn náà má yẹ kí ni kó má ṣì rẹ lọ́nà o. Lajú kó lajú má yẹ kí wọ́n gbá ẹ o. Ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ o. Àṣírí tó wà bẹ́ẹ̀ ni wípé ẹni tó náà mú olè yẹn magical stone ló lò magical stone òun ló lò lọ mi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run wà pẹ̀lú wa. Má bí mi lè gba kọ́ọ̀lù lẹ́yìn ìgbà kọ́ọ̀lù fún ẹ̀mí ìgbà ẹ̀rọ lẹ́yìn kófó.
kọ́ lè má bínú ní ìdílé ní mọ́tà ní lẹ́yìn. Masalam wa ila liqa'i. Masalam wa ila liqa'i. Mo ṣe sáré dágbére kí n wo comment àwọn èèyàn kí tó dágbére. Torí mi wo comment wọn tó bá ti ń play orin. Ẹ wò mo kí gbogbo yín, ẹ má bínú kò ń dùn kó pọ̀. Ṣókí báyìí ni ọbẹ̀ oge ìfẹ́ kọjá 1 hour yẹn. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ọ̀nà gbogbo ọ̀nà jìbìtì abẹ́ ìgbé wá fún yín. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.